Àárọ̀ ẹ káàsán ọ̀dẹ̀ òdòbí àjíǹde àtayọ̀ yóò máa jẹ́ fún wa o. Ẹ wo ọmọ tó ní ìyá òun ò ní sùn òun náà ò ní fojú ba oorun. Ìròyìn ayọ̀ leléyìí o, ìròyìn ìdùnnú. Now mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé orílẹ̀-èdè Nàìjíríà ní ọmọ ogun ni. Ẹ ṣe gbòòsà fún CJ Musa, ìyẹn bàbá Christopher Musa, new Minister of Defence. Gbòòsà 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 bàbá ṣe léyìí ná. Bẹ́ẹ̀ ni o, bàbá tún ti ṣàṣeyọrí, kódà àṣeyọrí òun ló pè ní as e dey sweet us e dey pain dem, as e dey pain dem e dey sweet us. Bá a ṣe rí àṣeyọrí tínú wa ń dùn, bẹ́ẹ̀ inú àwọn kan ń bàjẹ́. Inú Sheikh Gumi inú wọn yóò máa bàjẹ́ ni. Inú gbogbo ẹ̀yin alátìlẹ́yìn fún agbésùmọ̀mí, fún àwọn bókobòko, inú yín ọkàn yín ò ní balẹ̀. Àkọ́kọ́ mo ṣe gbòòsà fún bàbá wa. Ǹjẹ́ ẹ mọ̀ pé bàbá wa ìyẹn Christopher Musa àti àwọn fijilantè wọ́n mà ti pawọ́pọ̀ o. Wọ́n ti pawọ́pọ̀ láti ṣe àṣeyọrí ńlá yìí. Kódà wọ́n gbé orí ẹni yẹn jáde ní live láti fi hàn pé àláwọn ń ṣiṣẹ́ ribiribi. Ògbóǹtarìgì adàlúrú afẹ̀míṣòfò, ọwọ́ ti tẹ̀ o ọmọ Yorùbá. Kò ṣe pọ́wọ́ tún wà tẹ́ nìkan, wọ́n tún gbé orí ẹ̀ sí gbàgede tí wọ́n fi orí rẹ̀ ṣeré, tó fi orí rẹ̀ pàréèdì láti fi mọ̀ pé àti mú eléyìí jẹ náà, láti fi jẹ́ kó yé yín pé àwọn tún ti ṣàṣeyọrí o. Bàbá wa Christopher Musa àti ìgbà tán ti yan bàbá yìí síbẹ̀, àṣeyọrí kan lọ ni, ó kàn ń lọ ni, ó kàn ń lọ lóríṣiríṣi ni. Bẹ́ẹ̀ bàbá ẹ máa báṣẹ́ yín lọ. Ǹjẹ́ ẹ mọ̀ pé ní agbègbè Mórìkì níbi Zumi ní Zamfara State, ògbóǹtarìgì agbésùmọ̀mí afẹ̀míṣòfò ní agbègbè Mórìkì tó sì jẹ́ pé ó ti dá gbogbo ìlú yẹn láàmú, ó ti kó wọn sí làyílo, èyí tó ti pa ó ti pa ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí tó ti fi ṣòfò. Ní àná ni a gbọ́ wípé ọwọ́ ti tẹ̀ o. Ọwọ́ ó ti tẹ arákùnrin yìí ní agbègbè Mórìkì tí ó sì jẹ́ pé kò ń ṣe pé ọwọ́ tẹ̀ nìkan o, kódà wọ́n tún gé orí rẹ̀. Ṣé ẹ mọ̀ pé bàbá wa Christopher Musa ti ṣòfin? Ibi tẹ́ máa ti mọ̀ pé ó ń gbá lára bàbá nìyẹn. Bàbá ti ṣòfin pé ẹni agbésùmọ̀mí tẹ́ ẹ bá ti rí ẹ pa. Ẹ má wulẹ̀ sọ pé ẹ ń gbé bọ̀ ní station àbẹ́ ẹ̀ ń tì í mọ́lé, ẹ pa. Ohun tó ṣe fún ògbóǹtarìgì agbésùmọ̀mí yìí, ìyẹn tí orúkọ rẹ̀ ń jẹ́ Kashala Isuzu Buzu. Bẹ́ẹ̀ ni arákùnrin tí orúkọ rẹ̀ jẹ́ Kashala Isuzu Buzu, èyí tó ń dà wọ́n ní agbègbè Mórìkì, ni a gbọ́ pé wọ́n ti fi orí rẹ̀ gún gbàgede, wọ́n ti fi orí rẹ̀ gbá bọ́ọ̀lù, wọ́n ti sọ orí rẹ̀ di ìṣeré. Bàbá wa Christopher Musa ẹ ṣe yìí ná. Bàbá irú àṣeyọrí tá a fẹ́ leléyìí. Aṣọ ọmọ ogun Nàìjíríà ti lè ṣiṣẹ́ tó tó yìí. So wọ́n ń pa tálẹ́ǹtì mọ́ wọn lára ni, so wọ́n ń pa agbára mọ́ra wọn ni. Àṣeré wọ́n fi làálàá wọn ṣòfò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni. Nísìnyí àṣírí ti tú. Christopher Musa ti jẹ́ ká mọ iṣẹ́ ribiribi tí àwọn ọmọ ogun Nàìjíríà lè ṣe. Gbogbo ìgbà yìí wọ́n ń pa á mọ́ra ni, wọn ò jẹ́ káwọn ọmọ ogun Nàìjíríà ṣiṣẹ́. Now bàbá ti pàṣẹ, lọ́gán tó sì pàṣẹ báyìí ẹ máa rí i pé oríṣiríṣi èsì ayọ̀ kàn ń jáde ni. Bó ṣe ń gba irinṣẹ́ àwọn agbésùmọ̀mí, bẹ́ẹ̀ náà ló ń kó àwọn agbésùmọ̀mí. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ la máa ń gbọ́ tó máa sọ pé wọ́n mú agbésùmọ̀mí kan, wọn ò ní fi fídíò ẹ̀ hàn, kò ṣèṣì mọ́. Bàbá wa CJ Musa wọ́n máa gbé jáde láti fi jẹ́ kẹ́ ẹ mọ̀ pé àwọn ti pa ilé iná, ó ti lọ. Bẹ́ẹ̀ ni bá ṣe fẹ́ gangan nìyẹn. Bá a ṣe fẹ́ kó máa ṣe gangan òun ni bàbá wa ti ń ṣe yìí. Ìyẹn tó kàn kú ni pé kọ́lọ́run lọ́ra ẹ̀mí bàbá yẹn
kọ́lọ̀ ó lè tún jẹ́ kó lè ṣe jù báyìí lọ. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ń ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn mi, ẹ jẹ́ ń gbọ́n tí àwọn ènìyàn mi sọ. Bẹ́ẹ̀ lélẹ́yìí sọ̀rọ̀, ó ní ṣé ẹ rí ipa wípé a ṣẹ̀ṣẹ̀ yan new minister of defence ìyẹn CJ Musa, bàbá Christopher Musa, ipa ẹlẹ́ṣẹ̀ṣẹ̀ rí yìí o, ipa ẹ̀ṣẹ̀ṣẹ̀ yan new minister of defence. Bẹ́ẹ̀ mo dẹ̀ mọ̀ pé àwọn ọ̀gá ẹ̀kọ́ á jókòó sàbújá, ó ṣeé ṣe kí ni wọ́n má dùn. Inú àwọn kan ò dùn, inú àwọn kan ò tiẹ̀ lè dùn, inú àwọn kan ò dùn rárá látàrí wípé àṣeyọrí tí bàbá yìí ṣe. Bẹ́ẹ̀ bàbá yìí ti jẹ́ kó yọ pé tó bá sá pamọ́ ẹ wá wọn. Bẹ́ẹ̀ ni ó ní if them hide, find them, bring them out, kill them, ẹ pa wọn tó bá sá pamọ́ ẹ wá wọn, ẹ rún wọn. Ẹ wo SLS work lélẹ̀. Àwọn vigilante wa gan mo ṣe gbòòsà fún wọn. Kẹ́ ẹ lè mọ̀ pé ipá wà lọ́wọ́ wọn, wọn ò kò ráwọn ràn wọ́n lọ́wọ́ ni. Ṣùgbọ́n sìn bàbá ti ń ran àwọn vigilante gan lọ́wọ́. Wọ́n ti jọ ń pawọ́ pọ̀ láti fi tú gbogbo ibikíbi tí agbésùmọ̀mí bá sá sí nínú ìlú láti máa fi tú. Bẹ́ẹ̀ ni ṣé ẹ mọ̀ pé Yorùbá sọ pé ọmọ tó ní ìyá òun ò ní sùn, òun náà ò ní fojú bọ ọrùn nǹkan tí bàbá ṣe fún wọn nìyẹn. Bẹ́ẹ̀ ni lọ́wọ́ yìí mo mọ̀ pé àwọn jihadist gan, àwọn Fúlàní gan, wọ́n á ti máa gbọ́, wọ́n á ti máa rí, wọ́n á ti máa mọ̀ pé bàbá ò bá eré wa. Kọ́lọ́ ń bá wa lọ́ra ẹ̀mí ẹ̀ kó má pa bó ṣe pa lágbájá. Bẹ́ẹ̀ ni kó má pa bí wọ́n ṣe pa lágbájá. Bẹ́ẹ̀ ẹ jẹ́ ká àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn mi, ẹ jẹ́ àgbọ̀ tí àwọn ènìyàn mi sọ. Bẹ́ẹ̀ lélẹ́yìí sọ̀rọ̀, ó ní ẹ dákun ṣé bàbá Shettima ò sí ń bẹ̀ mọ́ ni tí wọ́n dẹ̀ ń lajúlẹ̀ tí wọn ò rí kankan ṣe sí. Ẹ tún gbọ́ eléyìí ní inú Gumi gan ò lè dùn sí eléyìí tó bá rí inú rẹ̀ ó bàjẹ́ pé kíákíá ó máa sọ̀rọ̀. Now we have a minister of defence who knows his work. Well done baba CJ Musa. Ẹ wo àṣegbòsà fún yín, àwọn ará ìlú gan ṣe gbòòsà fún bàbá látàrí iṣẹ́ ribiribi tí àwọn sójà wa gan tún ṣe, àwọn ọmọ ogun Nàìjíríà, the same ọmọ ogun Nàìjíríà tí wọn ò lè má gbésùmọ̀mí tí wọ́n sọ nígbà yẹn pé ipá wọn ò ká wọn. Now ipá sójà ti wá ká gbésùmọ̀mí báyìí. Bàbá Christopher Musa inú wa dùn gan. Bá a ṣe fẹ́ kẹ́ máa ṣiṣẹ́ nìyẹn, bá a ṣe fẹ́ kẹ́ máa ṣiṣẹ́ nìyẹn, kò sẹ́ni tó kọjá òfin. Bẹ́ẹ̀ a ti ń rọ bàbá Tinubu náà, ẹ mú NSA, ẹ mú wá National Security Adviser, ẹ jẹ́ káwọn gan fojú balẹ̀ ẹjọ́. Bẹ́ẹ̀ ni Minister of Defence, gbogbo nǹkan tó bá ti papọ̀ mọ́ ọ̀rọ̀ ètò ààbò ẹ má gbé lọ bòmí mọ́, ẹ ṣáà jẹ́ kó máa wà níwájú bàbá CJ kó lè máa bá wa mú gbogbo àwọn agbésùmọ̀mí. Ẹ wo ẹ̀yìn mi, ẹ̀yin bàbá mi, a ò ní rí jù báyìí lọ nítorí a máa bẹ ọ̀bẹ ẹni bẹṣu ni àtẹ́lẹsẹ̀ yóò má bẹ̀nà wò, ẹni bá wá láò ní dé òun mà láò ní dé bá. La fi ń kí yín pé God bless Yorùbá nation, Ọlọ́run á bùkún orílẹ̀-èdè wa o. Ó dàbọ̀.